I'm a set. Let me set enjoy. Let me about set it in London. Permanent. Get it. We'll continue. Tọ́ ọ̀rọ̀ débi tó lógun gbé sára yìí o akíyí tológun akíyí tẹ̀sọ́tẹ̀sọ́ akí ń dòrò ní àwíṣẹ́ ibi ojú rere ti máa wálé ayé akọkùnrin akóbìnrin a sì kọmọdé akágbàlagbà lórí tó ta lẹ́yìn ọ̀rọ̀ ó jáde díẹ̀ ẹ sì ní bínú sí wa òdodo ọ̀rọ̀ ó sì fara hàn nítorí pé àti ń pè ní ọ̀wẹ̀ ó ti fẹ́ máa láàárọ̀ nú àti ń pè ní ọ̀wẹ̀ ó ti fẹ́ máa ní àárọ̀ nú. Níbi ọjọ́ mélòó kan sẹ́yìn a rí àwọn itú táwọn Fúlàní pa nílẹ̀ Ghana lélẹ́yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àti àwọn ìwà bí táwọn ará abí dánwò nílẹ̀ Ghana táwọn ìjọba Ghana wá gbé ìgbésẹ̀ akin lórí wọn a sì rí ìhà táwọn ará abí kọ sí àwọn aráàlú àwọn àgbẹ̀ pàápàá jùlọ kéèsì yìí àgbẹ̀ ló bá wí jù ẹ wo iye àgbẹ̀ tí wọ́n ti dá lọ́wọ́ kọ́ tí wọn ò dín wọn lóko mọ́ nílẹ̀ Yorùbá ìdí rẹ̀ rèé tó ṣe gbé mi náà wá sórí ìkànnì lálẹ́ yìí then mo rí ipa pàtàkì táwọn ìjọba orílẹ̀-èdè yìí náà ń kó ipa pàtàkì tiwọn òfin tó favour àwọn tí wọ́n ṣe torí ẹ̀ ló jẹ́ kí n mọ sọ́njọ́ ni tí mò ń yànnàná àwọn ọ̀rọ̀ wọ̀nyí mo ní ẹ jẹ́ ká wà very careful nílẹ̀ Yorùbá a ní ìdí ìgbìmọ̀ ojúlá kan fi sọ́rí eléyìí tó lè bá wa ṣàkóso security wa kì í ṣàwọn orúkọ tá a ti mọ̀ tẹ́lẹ̀ tí gbogbo wọn ti mọ̀ wá àwọn security tí ó dàbí ọ̀tẹlẹ̀múyẹ́ tá máa ṣiṣẹ́ underground àwọn ni wọ́n lè bá wa tákù ìṣòro yìí then eléyìí tí ìjọba àpapọ̀ sọ láìpẹ́ yìí tí wọ́n láwọn ó ṣe open grazing fún àwọn kíní tí wọ́n sọ mìnà gbogbo ẹ̀ la gbọ́ àwọn ò ní kí ẹ má ṣe open grazing ṣùgbọ́n ẹ mọ̀jọ jẹ́lẹ̀ tiwa táwọn ò mọ̀ ń pa ọ̀sìn ẹran ẹjọ́ jẹ́ ilẹ̀ tiwọn táwọn nífẹ̀ẹ́ sí ọ̀sìn ẹran ọ̀sìn àwọn ẹran tí máa ba nǹkan ní nǹkan jẹ́ ẹjọ́ jẹ́ ilẹ̀ tiwọn ẹ mọ̀jọ jẹ́lẹ̀ tiwa ń bí torí kò rọrùn níbi tí ara kà wá dé lọ́wọ́lọ́wọ́ yìí especially irú èmi yìí kíjọba kan sọ pé òun gbẹ́sẹ̀ lélẹ̀ bàbá mi ń sìn pẹ̀lú agbára tí wọ́n ní kó wá ní kí màlúù wa máa jẹ kó bẹ̀ ṣe mọ̀ pé màlúù tí ó rìn ní orí ibẹ̀ yẹn àti olówó rẹ̀ kò nídìí kí n fẹjọ́ sùn jọba o á pa itú
tí ọdẹ máa pa nínú igbó là á pa fúnra wa, kò jù bá ń lọ. Torí pé ìnira tí àwọn ará abẹ ń kó bá àwa tá a wà ní ìhà bíbà yìí kì í ṣe níní nǹkan tá à ń sọ nìyẹn, tá a fi sọ pé ìtàn tí wọ́n parẹ́ nínú ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nídìí. Wọ́n fẹ́ kí àwọn máa jẹ àwọn ìran kan lọ náà ṣe pa ìtàn rẹ̀, history tán parẹ́ ní gbogbo secondary school wa, láti lè jẹ́ kí ìyà máa jẹ àwọn ìran kan, káwọn ìran kan máa jẹ gàba lórí ìran míì. Òun ni wọ́n ṣe pa history rẹ̀. Torí kò sẹ́ni tí ó dé bá àrọ́bá tán àwọn bàbá wa lórí ọ̀rọ̀ àwọn ará abé tí wọ́n ti jọ múlẹ̀ rí látẹ̀yìnwá, tí ó wàá fi lọ́kàn balẹ̀ láti mọ bá wọn dámọ̀ràn pé nǹkan ní mi mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún yín kẹ́ lọ lò ó. Mo ti sọ̀tàn wọn fún yín láìmọye ìgbà. Mo ní nǹkan làwọn máa ń sọ di tiwọn, àwọn ò dá nǹkan ní rí. Ẹni wọn sọ orírun wọn, gbogbo èèyàn ló lórírun náà, àwọn ará bí ò lórírun. Wọ́n kàn lálẹ́ wù káàkiri ní ibi tó bá ti dé náà máa ń pè ní nǹkan tiwọn. So fún díẹ̀ yìí tíjọba sọ yẹn kò lè work, ẹ mọ̀jà parọ́tà yìí jẹ́ open grazing ní Nàìjíríà pẹ̀lú tójú àwọn èèyàn ti rí. Tani wàá gbà kí wọ́n fi àdúgbò tiẹ̀ sí open grazing, àwọn ará bí àwọn pààyàn àwọn tẹ́yìn ẹ̀mí èèyàn ò jọ lójú, tá a ní fídíò káàkiri lọ́wọ́ wa tá a lè play. Tíjọba dẹ̀ rí tí pé gbogbo àwọn tí wọ́n pa yìí kò sílẹ̀ tíjọba sọ há lórí ẹ̀dọ́là. Ẹ̀rí yẹn mú dọ̀là pọ̀ ló dá àwọn iṣẹ́ wọ̀nyí wò. So ìdí nìyẹn tó fi léwu gan. Ẹni tí yóò fọkọ bàbá rẹ̀ ṣe open grazing kó gbà pé ọjọ́ òkú ni wọ́n gbé wá káwọn mọ́léwu. Ìlú tó bá dẹ̀ sọ̀kalẹ̀ sí, tó bá ti gbà nílùú yẹn ẹ má pé Yorùbá sí, ẹ má dáràn, ẹ má pé yẹn lẹ fọwọ́ ara yín fà á. Bó ṣe rí nù, kò jù bẹ́ẹ̀ lọ. Torí ìlú tíjọba bá fojú sọ pé àwọn fẹ́ lò fún open grazing, bí wọn ò ṣe ní kógun ọjà yẹn mi ò mọ̀. Torí bí nínú ìtàn wọn all over Africa bá a ṣe mọ̀ wọ́n nù, nǹkan ní nǹkan wọ́n sọ di tiwọn débi pé wọ́n dà wọ́n tún wọn lálé yín tá a ti rí káàkiri. So ẹ wà very careful. Tèmi lórí ibẹ̀ yẹn nìyẹn. Ẹ jẹ́ àpadà sí bí ìtàn ọgọ́rùn-ún ọdún méjì mẹ́ta sẹ́yìn bá a ṣe jọ gbé pẹ̀lú ara wa láti lẹ̀. Ṣé ẹ rí wọn ní tọmọdé bá bá tàn yóò bá àrọ́bá sì ní òun ní bá bá tàn. Nìkan bí ẹgbẹ̀rún ọdún nìkan bí ọgọ́rùn-ún ọdún mẹ́ta sẹ́yìn, ojú àwọn bàbá wa rí gan lọ́wọ́ àwọn ará abé nílẹ̀ Yorùbá ń bí. Pàápàá jùlọ tá a bá sọ bíi 400-500 years back, lẹ́sìn ẹja sọ pé ìtàn ọgọ́rùn-ún márùn-ún ọdún sẹ́yìn, ọgọ́rùn-ún márùn-ún sọ́gọ́rùn-ún mẹ́rin. Ẹ wo nǹkan tójú àwọn èèyàn rí lọ́yọ̀ọ́lé. Ẹ wo òye ìgbà tí Ọ̀yọ́ Aláàfin tú. Ẹ wo òye ìgbà tó tú. Ọmọ Ọ̀yọ́ míì wà tí ò mọ ibi tí ìlú Ọ̀yọ́ gangan ti bẹ̀rẹ̀. Ọ̀yọ́ ọjọ́ ń tán pè lọ́yọ̀ọ́lé, ẹlòmíì ò mọ ibi tó ti bẹ̀rẹ̀. Yóò kàn máa gbọ́ pé ní ọ̀nà ìsàlẹ̀ níwájú Ìlọrin ní ìsàlẹ̀ Kwara lọ́hùn. Ẹlòmíì ò kàn máa gbọ́ ní kò mọ ibi tó ti ṣẹlẹ̀. Gbogbo àwọn ọbẹ̀ yẹn la máa fi hàn lórí ìkànnì yìí láìpẹ́ yìí, tá a mú wá káwọn èèyàn lè dábi tí Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ wọn. So fún ìwádìí tá a wá ṣe, a wá rí wípé even Àtìbà tá à ń pariwo lónìí, Ọ̀yọ́ tòní tá à ń pè lọ́yọ́ Àtìbà, tó jẹ́ pé ẹni tó tẹ Ọ̀yọ́ tòní dó náà ń pè ní Àtìbà. Òun ni Aláàfin tó kọ́kọ́ ṣe ìṣàkóso ọba jíjẹ ní ìlú Àtìbà. Àtìbà yìí, ibi tí wọ́n tó tẹ Ọ̀yọ́ tó yìí sí náà ń pè ní Àgọ́ Ọ̀já. Àgọ́ Ọ̀já yìí, ẹni tó níbẹ̀ dàbí ọ̀rẹ́ sí Aláàfin Àtìbà. Kí ló jẹ́ k'Aláàfin Àtìbà wà tọ́lọ́run fi lóun ní òrí Ọ̀yọ́ kẹta ìtẹ̀, Ọ̀yọ́ tòní ìtẹ̀? Òun ni wípé nígbà tí wọ́n ja ogun pẹ̀lú Ìlọrin, àwọn Fúlàní náà ni o, wọ́n mú lẹ́rú, wọ́n mú Aláàfin Àtìbà, wọ́n mú lẹ́rú nílọrin. Ìgbà tí wọ́n fi ilẹ̀ tí wọ́n dá lẹ̀ nílọrin
ló padà wá tẹ Ọ̀yọ́ tòní ìdó. Àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé ó ti lọ, pé wọn ò lè rí mọ́. Òun ló jẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ tá à ń pè ní Ọ̀já ló fi yọ̀ǹda àgọ́ yẹn fún un pé máa dún níbi àgbègbè bíi ayé tèmi ni, ṣùgbọ́n mo yọ̀ǹda rẹ̀ fún ọ. Òun ni Ọ̀yọ́ tòní tẹ̀ ń wò. Kí wá ni mo fẹ́ fàyọ nínú Ọ̀yọ́ tòní? Nínú Ọ̀yọ́ tòní láti wá rí ẹ̀yà kan làwọn èèyàn ti jáde wá àti láti Ilé Ifẹ̀ tá à ń pe ọkùnrin náà ní Mọ́yẹ̀ Okùn Adé. Àwọn ni wọ́n wá tẹ Ìbàdàn tuntun tòní náà dúró. Ìbàdàn tuntun tòní tí wọ́n wá tẹ̀, Mọ́yẹ̀ Okùn Adé lórí àwọn ọdẹ ilẹ̀ Yorùbá tí wọ́n parapọ̀ tí wọ́n wá tẹ Ìbàdàn tòní dó. Mọ́yẹ̀ Okùn Adé òun ni alákòóso gbogbo wọn, olólórí gbogbo àwọn ọdẹ tí wọ́n kóra jọ ń gbà yẹn tí wọ́n dá Ìbàdàn tòní lẹ̀. Kó tó di pé mi ìfẹ́ sọ̀tàn bí tàn ṣe lọ láàrin yẹn kó mọ́ take time wa, kó tó wá di pé ìjọba wa bọ́ sọ́wọ́ bàbá wa atúlùtẹ̀ atúlùtò alákòóso ilẹ̀ Yorùbá àkọ́kọ́, bàbá wa Olúyọ̀lé tó ń pè ní Ìbà Olúyọ̀lé. Ọ̀ṣọ̀run ni, ọmọ bíbí ìlú Ọ̀yọ́ sì ni. Ìtàn ṣe pàtàkì káwọn èèyàn mọ̀. Tó o bá mọ orírun rẹ̀, mo ní mo sọ fún bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ní òní pé ìtàn làwa ọmọ aládé fi ń rìn nílùú wa, láàfin ní rìn lẹ́nu ejò. Ìtàn ni ó ṣe kókó gan, èèyàn sì gbọ́dọ̀ mọ̀. Tó o bá mọ̀ mọ ilé tí ó yọ̀ǹda àwọn nìkan tí ò ní pa ọ́ lára, ó gbọ́dọ̀ mọ̀. Nígbà tí wọ́n jẹ Ọ̀ṣọ̀run, Ọ̀ṣọ̀run mọ̀tàn Ọ̀yọ́, ó dẹ̀ mọ tó jọ àwọn baba ńlá wọn ti rí. Nígbà tí wọ́n jẹ Ìbà Olúyọ̀lé jọ Ọ̀ṣọ̀run, ó sì jẹ́ sílùú Ìbàdàn. Ó dà pé òun náà ni Baṣọ̀run àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ sí ìta, òun ni Olúyọ̀lé. Olúyọ̀lé di baálẹ̀ Ìbàdàn, ó dẹ̀ di àkóso ogun ilẹ̀ Yorùbá mú. Ó sì gbé Yorùbá lárugẹ gidi gan. Gbogbo ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá ló gbà fún Yorùbá. Mọ iye ọdún tí Fúlàní ti ń hí ti ilẹ̀ Ọ̀yọ́ ni. Ó tẹ kí nìyẹn nìyẹn. Ó ti kú. Ok, iná fún wa problem dé, ẹ jọ̀ọ́ má bínú. Yóò dé ní wẹ́rẹ́ láìpẹ́ yìí. Tó ẹ má bínú sí wa o, ara tí ojú wa ń rí lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ nìyẹn, tá à ń bẹ Ọlọ́run sí kọ́lọ́ gbé wa gbogbo rí ẹ̀. Bàbá yìí nìkan Ọ̀ṣọ̀run ń rí ìtàn ilẹ̀ Yorùbá, ó sì rí wípé tí a bá rẹ́ni tí ó yọ̀ǹda ara rẹ̀, ogun yìí ó gbalẹ̀ Yorùbá, kódà ogun yìí ó wo Èkó. Nígbà tó di 1840 tí ogun Jálómi ó bẹ̀rẹ̀, tí wọ́n jà ogun Òṣogbo ní 1840, yóò jẹ́ ogun àkọ́kọ́ tí gbogbo ilẹ̀ Yorùbá ó gbáríjọjà. Ṣé mọ̀ pé táwọn èèyàn bá ń sọ̀tàn ogun 1840, àwọn jagunjagun Ìbàdàn nìkan náà máa ń mention bẹ́ẹ̀, torí pé àwọn ni wọ́n ṣiṣẹ́ takuntakun jù lójú ogun yẹn, torí pé Ìbàdàn ni gbogbo ọmọ ogun ilẹ̀ Yorùbá ṣẹ́tù sí. Ibẹ̀ kò sí blame game, nítorí pé gbogbo tí wọ́n ń pè ní ẹ̀tọ́ ogun ìgbà náà ńlẹ̀ Yorùbá Ìbàdàn ló pé sí. Tẹ́ ẹ bá rí jagunjagun ìlú kan tí bá ń yan fanda tàbí ń ṣe akitiyan, yóò sì mọ tọ àwọn ọmọ ogun Ìbàdàn lẹ́yìn. So lára àwọn àkóso tá a wá ṣe ń gbà yẹn, tó wá ṣẹlẹ̀ láàrin wọn gbà yẹn, ni pé bàbá yìí ó ṣètò ogun ní 1840. Nígbà tí ogun yẹn fẹ́ jà, ogun yẹn wọ́n ti ń rí ìmísí ogun yẹn, gbogbo yẹn ṣe ń wá sọ́nà Òṣogbo,
ogun yẹn Òṣogbo ní next target. Wọ́n ti hit Iléṣà nígbàjà àwọn Ìjẹ̀ṣà rárá, ọwọ́ wọn ò tẹ Ìjẹ̀ṣà ń gbó wọn gi nítorí pé Ìjẹ̀ṣà mọ eré inú pápá sá, àwọn ò mọ ogun inú pápá, wọn ò mọ jà. Ogun ilẹ̀ Yangi, tẹ́ bá wo ilẹ̀ Ọ̀yọ́, formation ilẹ̀ Ọ̀yọ́, ẹ rí i pé inú pápá ni ilẹ̀ Ọ̀yọ́ títí lọ sí Ìlọrin, wọ́n mọ àwọn ọjà abẹ̀yẹn jà. Bọ̀ inú igbó, inú ọ̀dàn ni igbó Ìjẹ̀ṣà, kò rọrùn láti jà ń bẹ̀. Òun ló jẹ́ káwọn Ìjẹ̀ṣà rárá ó finish wọ́n gbà yẹn. So àwọn Ìjẹ̀ṣà rárá máa ń gogi pẹ̀lú àdá tó mú, wọ́n kàn déédéé bẹ́lù wọn lẹ́yìn lórí ẹṣin wọn ni wọ́n gé orí wọn dànù. ní tó jẹ́ kí Ìjẹ̀ṣà ó finish wọ́n gbà yẹn nìyẹn. Igbó nílẹ̀ Ìjẹ̀ṣà, ilẹ̀ Ọ̀yọ́ formation kan náà wọ́n ní pẹ̀lú Ìlọrin. Ìdí nìyẹn tó gun Fúlàní ló fi rọ́wọ́ mú lọ́yọ̀ọ́ tí ì fi rọ́wọ́ mú nílẹ̀ Ìjẹ̀ṣà. Gbogbo ẹ̀mí ní Òṣogbo ní Ìkírun, ọba àgùn lọ́ọ̀rẹ́ títí lọ sọ́nà ńlá, ilẹ̀ Ìjẹ̀ṣà ni. Ìjẹ̀ṣà ló lọ bá Ìlápàlà lọ́hùn-ún. Kò rọrùn fún wọn kó gun òyìn ń wìn ní ilẹ̀ Ìjẹ̀ṣà. Bọ̀ǹgbà tí wọ́n fẹ́ sẹ́ẹ̀tì next target wọn pé ìjà táwọn fẹ́ lọ jà yìí o, ìjà yìí làwọn ò fi wọ ìlú Èkó lọ sọ. Ìjà yẹn ni wọ́n á sọ pé Òṣogbo làwọn ò ti bẹ̀rẹ̀, torí Òṣogbo ni ọrọ̀ ajé tó wà ń gbà yẹn. Àwọn tí ń hun aṣọ ni o, àwọn tí ń rẹ́rọ́, ibẹ̀ náà wà. Wọ́n wá set target wọn pé táwọn bá ti lè hit Òṣogbo, definitely ìlú mi tó kù àwọn ó pàdé Ìbàdàn, àwọn ó rí Ìbàdàn mú àti bẹ̀ ó dèkó. Tá bá lè rí Ìbàdàn kọjá, wọ́n wọ Èkó, kò sọ́gbọ́n náà. Kódà kò ní gbà wọ́n lọ́sẹ̀ kan tí wọ́n fi wọ gbòòrò Èkó. Àwọn bàbá wa náà tán gbọ́n, àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn, àwọn náà wá dúró ogun. Ẹ mọ̀, ogun yìí gba èrò gan. Tí mo fẹ́ fàyọ nínú ìtàn kékeré tí mo ń sọ yìí, mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ mi dáadáa, kẹ́ lè mọ̀ pé ntílẹ̀ Yorùbá fi ń tẹ́lẹ̀ Yorùbá sì wà nípa amọ́dọ̀la. Àwọn èèyàn ọ̀darí tiwa níjẹ́ ká máa fi ẹ̀gbin lọ̀ wá. Bàbá Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀rù wọn níjẹ́ kó máa sọ nǹkan tán sọ pé àwọn fẹ́ ṣe open grazing. Ìbẹ̀rù ni mú wọn sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọn tó bá jọmọ aládé, tó bá mọ nǹkan tá bàbá wa gbẹ́kẹ̀lé, ẹ̀ ní sọ bẹ́ẹ̀. Kì í ṣoògùn ni Yorùbá fi jà ń gbà yẹn o. Mo ti sọ náà fídíò mi, kì í ṣoògùn ni Yorùbá fi jà ogun yẹn. Nǹkan méjì ni Yorùbá lò lójú ogun yẹn táwa mọ̀ dọ́là, tá à ní sọ lórí atẹ́gùn, à ní sọ. Mo ti ṣe several videos lórí ẹ̀ tí mo sọ pé tí Yorùbá fi jà ogun Jálumi pẹ̀lú Fúlàní kì í ṣoògùn o. Torí mo rí wọn táwọn náà lọ ń tẹ́sí ayẹta tí wọ́n ń tẹ́sí kí ni ogun ọbọ̀n. Ẹ̀ ń ṣeré erémọdé, ẹ̀ rí i pé kíní yìí wà lórí wa tó bá dàsìkò yẹn. Mo mọ̀ pé ń prepare wa lọ́dọọdún, ẹ̀ ń rìnrìn àjò bẹ́ẹ̀ ṣe fẹ́ hit ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n Ọlọ́run ní fún yín ṣe, ẹ̀ tún tẹ́bọ̀ lẹ́lẹ́kejì. Ìgbà ayé Ọ̀yọ́ tẹ̀ ní hit Ọ̀yọ́, ìgbà yẹn ti lọ. Ilé tá a wà lọ́wọ́lọ́wọ́, dáúlà tó wà níta lọ́wọ́lọ́wọ́ yìí, dáúlà Yorùbá ni mo tún sọ. Ẹni tó bá dán wò tẹ̀ yóò tẹ́ tìrantìran. Nígbà tí wàhálà yìí bẹ̀rẹ̀, wọ́n set trap, wọ́n lọ kó ọmọ ogun wá láti Sokoto. Nínú ìwé Reverend Johnson, tẹ́ ẹ bá lọ wò dáadáa, àwọn ọmọ ogun tó set wá láti ilẹ̀ Haúsá á fẹ́ tó, tí wọ́n bá fẹ́ wọ bíi 400,000 ọmọ ogun tí àwọn ará abẹ́ kó wá láti ilẹ̀ Haúsá, pọ̀ mọ́ àwọn ọmọ Yorùbá tó gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá tí wọ́n jọjọ wà ń lọrin lásìkò gbà yẹn. Irú mi ni Balógun Jimba, Balógun Ajíkòbí, àwọn balógun lóríṣiríṣi tó jẹ́ balógun Yorùbá tó jẹ́ ọmọ Ìlọrin ni wọ́n, tí wọ́n tẹ̀lé àwọn Fúlàní wá ja ogun yẹn. Ìbẹ̀lẹ̀ ti mọ oríyàn tí Olúyọ̀lé jẹ́. Bàbá yẹn, mo sọ́nu fídíò mi kan, mo ní ẹni tó yẹ kí Yorùbá ọmọ bọ́dọ̀lá ni. Wàláì, ó yẹ ká lọ́dún tá a máa ṣe fún Olúyọ̀lé pẹ̀lú ipa tó kó lórí ogun Òṣogbo. Ẹ má jà sọ ohun agun abẹ́lé tó ṣẹlẹ̀ láàrin ilẹ̀ Yorùbá o, ẹ jà sọ̀rọ̀ lórí ogun Òṣogbo, ipa tí Olúyọ̀lé kó. Wàláì tàláì, òun ló fakọyọ tí wọ́n fi mọ̀ pé èèyàn ń bẹ nílẹ̀ Yorùbá. Torí gbogbo orúwa báyìí, bóyá àbá ti máa sọ Fúlàní lẹ́nu. Gbogbo èmi ní ìkẹrùn kankan ẹ̀mí ànàbà máa jẹ́ ń bẹ̀.
torí ogun tó wọ̀lú Ìkìrun ni kì í ṣe ogun ṣeréṣeré o. Ogun yẹn wọ̀lú Ìkìrun báyìí, ogun yẹn wọ̀lú Ìkìrun. Níjọ́ tí n bá fẹ́ lọ capture àwọn fídíò kan, ó ní àwọn orí òkè kan tó wọ ìgboro ìlú Ọba Ògùn tó gun yẹn rìn gbà kọjá àti àwọn àmì tẹ́ fi mọ̀, gbogbo ẹni máa fi hàn láìpẹ́ yìí. Mò ń plan níjọ́ tí màá travel, tí màá lọ sáwọn area yẹn, màá ṣe fídíò bẹ̀, màá sọ àwọn àpáta bí táwọn yẹn ti jókòó tó gun yẹn ti kọjá. Tẹ́ bá dúró lẹ́nu ọ̀nà ilé wa kẹ́lẹ́ wọn bí tí kinní yẹn tó ṣe dé lẹ́nu ọ̀nà ilé wa ẹ máa wo orí òkè yẹn lọ́ọ̀kan báyìí níbi tó gun yẹn gbà wọlé, ibi táwọn èèyàn wa kẹ́lẹ́ mọ́ wàhálà àti ìlágùn táwọn bàbá wa ṣe láti sìkí ọ̀lẹ̀ Yorùbá, táwọn àwọn ń ṣe àmúni àwọn amúléré. Òun ló ṣe ń dùn mí pẹ̀lú IG police tá a lé lé ní ìtàn tó jẹ́ pé ìwọ gan bóyá ọba ti ríru yín níbi tẹ́ ẹ ti wá, tógo ọba ti kọjá lórí gbogbo bẹ̀, torí tágẹ́ẹ̀tì wọn Èkó ni. Tí tágẹ́ẹ̀tì wọn bá ní jẹ́ kó wọn move Lagos capital, ká move capital Nàìjíríà lọ sí Àbújá. Tágẹ́ẹ̀tì wọn ni arabi tó ti ń bá wa sọ̀tá nìyẹn táwa ò fura. Ọ̀tá ayérayé ni a lè sọ̀rọ̀ láyé táyọ̀ fẹ́ parẹ́. Àṣírí lẹ gbọ́ lẹ́nu mi lénìí. Nígbà tí ogun yẹn bẹ̀rẹ̀, àwọn ọdẹ agbègbè Òṣogbo, ọdẹ Ọba Ògùn, ọdẹ Ìkìrun, ọdẹ Ìníṣà, Òkùkù títí dé Ọ̀fà, gbogbo àwọn ọdẹ yìí ẹ̀mí wọn fẹ́ bọ́. Òun ò rójú tu ìjà yẹn because ìjà ti ń wáyé ní gbogbo abẹ yẹn tí wọ́n hit àwọn èèyàn mọ́nulé. Àwọn yẹn àwọn ọba ìlú yẹn ló wá kóra wọn jọ, àwọn ọba ńlá lábẹ náà kóra wọn jọ náà wá wò pé ogun yìí ṣe ogun táwọn nìkan lè dájà o, because àwọn tí wọ́n ń bọ̀ yìí ní target, because ó lọ́wọ́ Yorùbá nú, ó lọ́wọ́ àwọn olórí burúkú ilẹ̀ Yorùbá kan nú tí wọ́n support wọn, tán fọ̀nà hàn wọ́n, tán ṣàlàyé bí wọ́n ṣe rìn, wọ́n dẹ̀ ṣàlàyé àwọn tí wọ́n mú balẹ̀ kí wọ́n lè rógúnṣẹ́ náà wá ránṣẹ́ sí Olúyọ̀lé ti send àwọn ọmọ ogun kan. Ìgbà táwọn yẹn dojú ogun yẹn ni wọ́n ní ogun yìí kọjá bá a ṣe rò ó. Àwọn send signal padà sí Ìbàdàn wípé Olúyọ̀lé ti ń bẹ́ńtà ń bí kọjá bá a ṣe rò ó, ẹ send Ọ̀dẹ́rìnlọ. Ọ̀dẹ́rìnlọ dẹ̀ wà ní area Ọ̀tà, máa bẹ́kúdà pa Abẹ́òkúta àti Ọ̀tà náà ní àwọ̀ lásìkò gbà yẹn. Ibẹ̀ ni wọ́n send Ọ̀dẹ́rìnlọ lọ. Náà wọ́n sọ pé Ọ̀dẹ́rìnlọ kò má jẹ́ kí Ọ̀dẹ́rìnlọ lọ gbogbo bẹ̀yẹn ilẹ̀ Yorùbá ní gbogbo bẹ̀yẹn, ẹ máa dá padà bọ̀. Ẹ jẹ́ kí n fi nǹkan kan hàn yín bẹ́ẹ̀ lóyún tó máa wú yín lórí báwọn bàbá wa ṣe ja ogun yẹn. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọ̀ tó wà nílẹ̀ Yorùbá ń gbà yẹn wọ́n gbé gbogbo ẹ̀ tì. Gbogbo èmi ni à ń jà lórí ilẹ̀ ní o, oko alẹ́rú ní o, à ń jà lórí ìṣàkọ́lẹ̀ ní, gbogbo ẹ̀ ni wọ́n suspend. Débi pé tẹ́ ẹ bá wo ojú ogun yẹn, ará Ọ̀tà wà ń bẹ̀, ará Ẹ̀gbá wà ń bẹ̀, ará Mọdákẹ́kẹ́ wà ń bẹ̀, ará Afẹ̀ wà ń bẹ̀, ará Ìkòyí Ilé wà ń bẹ̀, Ìkòyí Ọ̀ṣun wà ń bẹ̀, ará Èkìtì wà ń bẹ̀, ará Ìjẹ̀ṣà wà ń bẹ̀. Gbogbo àwọn ogun yẹn náà ogun Ìjẹ̀ṣà ni, torílẹ̀ Ìjẹ̀ṣà ni Òṣogbo tán fẹ́ break kọjá. Òṣogbo gan ni tágẹ́ẹ̀tì wọn o, Èkó ni tágẹ́ẹ̀tì wọn, ṣùgbọ́n ojú ọ̀nà tí wọ́n gbà tó rọ̀ wọ́n lọ́rùn jù ní ojú ọ̀nà Òṣogbo ni wọ́n máa gbà tí wọ́n fi lè wèkó. Ogun dìde, ogun dẹ̀ wọlé wá pẹ̀lú agbára. Thank God bàbá wa Olúyọ̀lé gbọ́ sí àwọn tó send signal, ó gbọ́ sí wọn lẹ́nu. Mo ti sọ tẹ́lẹ̀ àìmọye ìgbà bí Ọ̀dẹ́rìnlọ ṣe wọlé nìyẹn, ògbórí ẹ̀fọn. Nígbà tí ó fi wọ Òṣogbo nǹkan bí aago mẹ́wàá alẹ́ sáago mọ́kànlá ló wọ Òṣogbo. Gbà tí ó wọ Òṣogbo, nígbà tá a sọ pé àwọn Fúlàní ní bíi 4,500 ọmọ ogun ni wọ́n ń kó bọ̀, Ọ̀dẹ́rìnlọ nìkan kó ọmọ ogun 150 dání. Ṣé ìpín kò tó ọmọ ogun tiwọn? A dẹ̀ ní ọmọ ogun tó ti wà ńlẹ̀ gẹ́gẹ́ bí tàn ṣe sọ bíi 500 plus. Gbogbo ọmọ ogun tí Yorùbá fi ja ìjà yẹn wọn ò tó 1,000 tó fèsì 4,000, tó jẹ́ pé ìlàjì ọmọ ogun tiwọn ló lẹ́ṣin. Ṣé kẹ́lẹ́ mọ tó jọ àwọn bàbá wa rí tí wọ́n dẹ̀ sọmọ́ nǹkan rí jí pé gbogbo tó bá gba ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ẹja àfẹ̀mí wa lélẹ̀ lé lórí. Torí ẹ̀ ló jẹ́ kí n jáde wálé nìyí pé n tó bá jẹ́ ìpín bàbá èèyàn, ẹ má jẹ́ káwọn èèyàn kan
ká máa dúnkùkù lajà máa wá ká mọ́kẹ́rù máa bà wá. Wọ́n jáde Olúyọ̀lé yọ̀dá ọmọ ogun nígbà tí Ọdẹ́rìnà ó kò ní ìgboro Ìbàdàn ó ní ká jẹ́ kóun ó bọ orí ìpín òun. Olúyọ̀lé dẹ̀ fún ní odidi màálù kó lọ fi bọ orí rẹ̀. Èní sọ jù bá ń lọ lórí ìrìn àjò yẹn. Àwọn yòókù wà ń pamọ́. Nǹkan méjì yòókù tí wọ́n ṣe lẹ́yìn ẹ̀ tí Yorùbá fi ja ìjà yẹn ó wà ń pamọ́. Nígbà tó borí tán, ìdí ibi tó ti borí yẹn ń bẹ ní Mọ̀pó dọ̀la. Ó sì gbéra, wọ́n tẹ̀ sínú ogun, ó fèsì Òṣogbo straight. Ó wọ Òṣogbo láago 10 sáago 11 alẹ́. Ìgbà tí wọ́n fi wọ Ìkìrun, wọ́n wọ Ìkìrun ní nǹkan bí aago kan òru. Wọ́n tó dé Ìkìrun because ó ní àwọn ìrìn àjò kan tí wọ́n rìn láàrin Òṣogbo. Yorùbá ẹni tó bá ní òsì Yorùbá ẹni yẹn ń tan ara rẹ̀ ni onímọ̀ ṣe ń sọ fún bàbá wa Gani Adams níjó ní Ààrẹ Ọ̀nà Kakanfò pé ẹ má sojo nǹkan gbélé yín lọ́wọ́ tóbi kọjá bẹ́ẹ̀ ṣe ń fà á. Ẹ má sojo, ẹ jẹ́ kí Yorùbá tì í lẹ́yìn ni, ẹ má rojọ́ ọjà kankan. Irú Sunday Igboho ẹ fà á mọ́ra ni kẹ́ ẹ lè rí àjò yín ẹ̀yin ló yẹ kẹ́ tẹ́ jáde gbogbo bí tó yẹ kẹ́ wọ́ nílẹ̀ Yorùbá kẹ́ wọ́ kẹ́ wá wò bẹ́ẹ̀ kò ní sátìlẹ́yìn fún yín. Ó ní bí wọ́n ṣe ń jà á rìlíìsì gbogbo kóòdù yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ má jẹ́ kẹ́ rú bá yín o. Nígbà tí wọ́n jáde tí ìjà yẹn bẹ̀rẹ̀, òru ni wọ́n fi ja ìjà tí mò ń sọ yìí. Wọn ò jọ pé ìjà òru ni. Ara àwọn tactics táwọn bàbá wa study kẹ́lẹ́ mọ̀ pé kì í ṣe oògùn náà fi jàjà yẹn. Ara tactics tí wọ́n lò ni ló fún wọn ní fọ́múlà pé òru ni kẹjà tó rán mọ̀ pé ẹṣin ò ní ríran lálẹ́. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nu. Wọ́n wá strategize wọn fúnra wọn torí pé ẹ̀rù ibi táwọn orí kí Ìbàdàn ti ń jẹ jáde nínú pé abẹ̀rù mú wọn lẹ́rú lójú ogun. Ẹ̀rù Ìbàdàn, ẹ̀rù tó tẹ̀lé ogun Ìbàdàn wá, ẹ̀rù gan tó mú ẹ̀rù lójú ogun tá à ń sọ yìí. Ó lè débi pé ibẹ̀ lọ́wọ́ ti tẹ Balógun Jimba, ó dẹ̀ tẹ Balógun Ajíkòbí tó bí bàbá Buhari ọmọ Musa, àwọn bàbá ńlá rẹ̀. Balógun ni wọ́n mú lójú ogun yẹn. Tó bá dàbí irọ́ ẹbí ṣe bí Buhari ọmọ Musa wà láyé ẹbí tí wọn ò bá mú bàbá rẹ̀ lẹ́rú, tí wọ́n fojú rẹ̀ kẹgbàgede ìbà Olúyọ̀lé live. Nígbà tí Yorùbá rí wípé Yorùbá ni wọ́n, àwọn tó jẹ́ mọ́lànú wọn ò pọ̀ tí wọ́n mú lójú ogun yẹn ni wọ́n trade láàrin ara wọn. Àwọn jagunjagun trade láàrin ara wọn náà fi fa àwọn Balógun Ajíkòbí lẹ̀ àti Balógun Jimba. Àwọn tó lóòkọ tí mo rántí nìyẹn tí wọ́n fi lẹ̀ náà Balógun tí wọ́n mú lọ́jọ́ náà lọ́hùn. Ọwọ́ tẹ̀ wọ́n nígbà tí ilé ó fi mọ́ kí náà pè ń jálumi. Òkú Fúlàní ni wọ́n fi ń tẹ náà fi ń ṣe bíríìjì odò Ọ̀tìn tí ń bẹ ní Ìṣàtẹ̀wọ̀n. Odò Ọ̀tìn kò sí bíríìjì ń bẹ nígbà yẹn, òkú Fúlàní làwọn yẹn náà fi ń sọdá orí odò yẹn. Wọ́n pa fúù sí wọn lára. 4,000 against 650. Kẹ́lẹ́ bá a mọ̀. So ẹ̀ wá ń bẹ̀rù lẹ́nìí tó fi mọ́ pẹ́sidẹ́ǹtì wa Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀rù ń bà á. Bóyá nítorí election tí wọ́n lè fẹ́ ṣe 2027 lẹ́rú fi ń bà wọ́n. Tọ́wọ́n mọ̀ pé ibò ń bẹ lọ́dọ̀ wọn. But ibì kan náà láti gbára wa tá a bá jáde ká sọ̀rọ̀, tá a bá jáde ká pa kíní rẹ̀, ibì kan láti gbára wa. Kíní yóò continue, ìjọ kẹyìn ò ní sí mbẹ̀ mọ́, yóò kọ àwọn ọmọ yín. Ṣé bó ṣe tún máa tẹ́tì wọn rèé? Ẹni tágbára bá ń bẹ lọ́wọ́ rẹ lónìí tí ò ló kàn fìyà jẹ ọmọ Yorùbá ni. Because lọ́la táwọn ò bá sí mbẹ̀ mọ́ bí wọ́n ṣe máa tẹ́tì àwọn ọmọ wa rèé. Ìtànsílẹ̀ ti parẹ́ ní gbogbo skul tí òsì kan ti fẹ́ gbọ́ pé báwọn báwọn aràn yẹn ṣe rí pẹ̀lú wa rèé pé òun fẹ́ràn wa táwọn èèyàn fi kó sí wọn lọ́wọ́. Torí ń tá bá yanjú ní ìṣẹ́jà yanjú rẹ̀. Àkókò ń bẹ báyìí, àsìkò sì wà fún agbára ń bẹ fún abáyìí láti lò. Ẹ jájọ yanjú ẹ̀ báyìí. Ó lè lè kó ṣe máa dún kùkù lajà mẹ́lì kan lórí ilẹ̀ bàbá rẹ̀ pé kò gbọdọ̀ ṣe nǹkan tó wù. Ìdí nìyẹn tó gbé mi wá lórí ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, strategy méjì tí mo sọ mi ní sọ́ọ̀lẹ̀ láíláí. Ẹ já ojútùú sí o. Ẹ má jẹ́ káwọn èèyàn kan fi story kó wa lómi ọbẹ̀ jẹ. Ẹ sì má bẹ̀rù àwọn èèyàn, ẹ má bẹ̀rù àwọn aràn wọ̀nyẹn. Ẹ já pé bíríkótó torí ẹ̀ mo ṣe ní ọdẹ ilẹ̀ Yorùbá.
ẹ má gbàgbé wọn, àwọn ló mẹ̀wọ̀n ogun. Ọdẹ ilẹ̀ Yorùbá ṣe pàtàkì o. Bàbá kan wà tó sọ ìtàn kan láìpẹ́ yìí, bàbá Ẹ̀dá Onílé Ọlá, thank God bàbá yẹn wà láyé. Ẹni bá fẹ́ confirm ọ̀rọ̀ tí mò ń sọ yìí, torí mo ní gbogbo ilẹ̀ Yorùbá ló ja ogun yẹn. Ẹ rántí bàbá tó bí bàbá Ẹ̀dá Onílé Ọlá, bàbá tó bí bàbá wọn, ọfà tí bàbá yẹn lò nínú fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, ọfà gangan tí bàbá yẹn lò, ọfà yẹn ojú ogun Jálumi yìí ni wọ́n ti lò. Ìgbà tí bàbá fẹ́ fi ṣe fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, wọ́n ní ìyá bàbá àwọn ní má lọ gbé wọn lórí àjà táwọn ti lọ rí ọfà yẹn bọ́lẹ̀. Pé bàbá yẹn ní ìyá yẹn ní má gbé ìkíní lọ o, ìtàn tí ń bẹ lórí rẹ̀ bó ṣe rí rẹ̀ o. Ogun onáfẹjà ogun Òkèrún nìyá yẹn ti ẹ̀ pé ogun Jálumi nìyá yẹn wá ní nígbà bàbá yẹn ní òun á rí pé ọfà yẹn náà lò lójú ogun Jálumi, pé bàbá ìyá yẹn wá ṣàlàyé àwọn kankan tó wà lára kínní yẹn pé kán yọ kúrò, pé ká má lọ fi ṣeré kó má bàa kọ́ sí problem fún wọn. Àwọn ayò àwọn agbára yẹn kúrò lára ọfà yẹn, wọn láwọn kó àwọn agbára yẹn sókè àjà, làwọn ṣe wá lọ fi ọfà yẹn ṣe fíìmù torí pé mọ́kẹ́jẹ ni. So àwọn fáktì kan, ọfà yẹn wà lára àwọn nǹkan tí mo fẹ́ ṣe kíní fídíò ẹ̀ sódà àwọn èèyàn ò rí, kí bàbá gbé jáde ká rí ká yá, torí ọ̀la museum tó pé Yorùbá ní àwọn tó jẹ́ aṣíwájú wa ní kíní yìí ni. Irú àwọn nǹkan yẹn yẹ kó wà nù ìpamọ́ ilé ìpamọ́ kan táti máa lọ wò ni, táwọn yóò fi wọn máa fowó wò. Òun ni gbọ́dọ̀gbọ́n sọ lálẹ́ yìí, káwọn ìjọba wa náà pa kìtì mọ́ àwọn area tá a ti lè jẹ́ káwọn àrọ́mọdọ́mọ mọ ètí iṣẹ́ tó ti ṣẹlẹ̀ sáà bàbá wa lórí ilẹ̀ tá a wà yìí lénìí. Àwọn opportunity ní sẹ́sà mọ̀ pé bàbá Ẹ̀dá Onílé Ọlá ọmọ Ògbómọ̀ṣọ́ ni, sẹ́ni pé òun náà bàbá ńlá rẹ̀ wà lójú ogun Jálumi, lẹ́yìn fi mọ̀ pé ogun ilẹ̀ Yorùbá ni. So anywhere tí Fúlàní bá ti ń dalẹ̀ ẹbẹ̀rú, ilẹ̀ Yorùbá wọn ń bájà o, kì í ṣèlú yẹn o. Ìtẹ́sọ̀ pé Èkìtì náà ń bájà, wọn ò bá Kírun jà, àti Kírun àti Èkìtì lọ ta Fúlàní. Àṣírí mo gé fún yín lénìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba, ẹ̀yin ọmọ wa tó wà lẹ́yìn odi níbikíbi, ẹ máa fàdúrà ara wa tá wà nílé lọ́wọ́. Gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà dúró tì wá ní kẹ́ dúró tì wá. Àwa ò ní sá o, àwa ò sì níbi kankan lọ. Ilẹ̀ bàbá wa ni à dúró tì, à dúró. Ìjọba ò bá máa sọ̀pọ̀tì wa, àwa tá à lè lò ó dúró, torí ìjọba lè sá lọ níbi tí ó sá lọ, àwa láà níbi tá a fẹ́ lọ. So àwa máa defend ẹ̀, kò jù báyẹn lọ. Mo promise yín, à dúró, kò jù báyẹn lọ.